Ogundamasa teaches that the key to wealth, prosperity, good fortune, and overcoming your enemies is through making regular divination, consultation, and then making regular sacrifices, not through charms. Let's listen to the Odu. Ògúndámọ̀sá ó ṣe júkújúkú bí ẹni tí ò gbé ní jó bẹ́ẹ̀ ni kò lè gbé ní jó ó yanu hàlàhàlà bí ẹni tí ó gbé ní mì bẹ́ẹ̀ ni kò lè gbé ní mì adébá fún bàbá arúgbó àjàlá tí ń roko atare àkàlà ẹbọ wọn ni kó ṣe ó sì gbẹbọ níbẹ̀ ó rúbọ bàbá arúgbó lájẹ kan lónìí o wọ́n ṣe bó Ògún ní sáà Ògún kọ́ ẹbọ lọ́mọ jo Ògún lọ bàbá arúgbó níre gbogbo lónìí wọ́n ṣe bó Ògún ní sáà Ògún kọ́ ẹbọ lọ́mọ jo Ògún lọ